mi ò torí owó jọba, ìdàgbàsókè Ògbómọ̀ṣọ́ ló jẹ mí lógún. Ṣọ̀ún tuntun ló sọ bẹ́ẹ̀. Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tuntun ọba Afọlábí Ghandi Ọláoyè Òrùmọgẹ̀gẹ̀ kẹta ti ní òun ò torí owó jọba. Kábíyèsí ọba Afọlábí sọ̀rọ̀ yìí níbi ayẹyẹ ìwúyè rẹ̀ níbi tí wọ́n ti dé e ládé gẹ́gẹ́ bí Ṣọ̀ún tuntun lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù kẹsàn-án ọdún yìí láàfin Ògbómọ̀ṣọ́. Nínú ọ̀rọ̀ àkọ́sọ rẹ̀, Ṣọ̀ún ní àfojúsùn òun ni láti fi ìlú Ògbómọ̀ṣọ́ sí ààyè àtàtà tó yẹ. Ó wáá rọ àwọn tó ní ìkùnsínú nípa bó ṣe gorí ìtẹ́ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀ fún ìlọsíwájú ìlú Ògbómọ̀ṣọ́. Ó fi kún un pé Ọlọ́run ló rán òun láti ṣe àtúnṣe ìlú náà fún ìdàgbàsókè àti ìlọsíwájú ìlú ọ̀hún. Ó ní ìlú Ògbómọ̀ṣọ́ yóò yàtọ̀ nípa ìdàgbàsókè. Ní ti àlàáfíà Ògbómọ̀ṣọ́, ìmọ́lẹ̀ tuntun ló dé yìí, ire tuntun ló dé yìí. Ọ̀pọ̀ èèyàn ló mọ àwọn ohun tí mò ń ṣe tẹ́lẹ̀, ṣùgbọ́n a ti gbé ìyẹn tì sẹ́gbẹ̀ẹ́ kan. Àwọn tínú ń bí, ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ fún ìdàgbàsókè ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Kì í ṣe nítorí ọlá la ṣe jọba, kì í ṣe nítorí orúkọ. Ọlọ́run ti fún wa níyẹn tẹ́lẹ̀. Ká fi ìlú Ògbómọ̀ṣọ́ síbi tó yẹ kó wà, òun làfojúsùn wa, gẹ́gẹ́ bó ṣe wí. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.